Àlọ́. 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 Kábíyèsí o. Kábíyèsí o. Kádé pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀. Káàtẹ̀ ó pẹ́ lẹ́nu kán ni kése ọba jẹ̀kọ́ pẹ́. Kábíyèsí ṣé bí wọ́n nítorí ká má bàa jìyà ni a ṣe ń yá má jìyà lọ́fà. Kí wàá ló dé? Táwọn ènìyàn tó ya àwòdì tí kò ní lè dágbádìyẹ. Ṣé bí torí tógun bá dé láṣẹ ní balógun? Ogun ti wá dé báyìí o. Kábíyèsí ẹ síkò fún balógun kó lọ kojú Erin lákàtàbú. Ọ̀tún ọmọ gan o kódà ó fẹnu ọ̀rá pọ̀ sí mi ni wọ́n fi joyè àwòdì tí ò lè dádì ẹgbẹ́. Èmi ò gbé èkùlé mọ iye odù tó wù lójú fa. Èmi ò gbẹnu òkè fáàgùn mọ́ fáàgùn tẹ́nu mi ò wálẹ̀ mọ́. A ó mẹ́rin ìjọba.